kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, akéwà ìlú ìfẹ̀tà Ọlọ́run káàkiri àgbáláyé pátá ipò tẹ̀fí wo ní fọ́ ètò ìbò nídìí láṣẹ ìlọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá. Pékélé kékeré arúgbó jẹ gbèsè ta ni ó san. Àwọn mùsùlùmí tí wọ́n yarí pípa àwọn kọ́lá wọn jíyàn gbé tó láwọn ọmọ kan nípa àjínigbé tí wọ́n sọ wípé ìsìláàmù kọ́ ló ní káwọn ọmọ jíyàn gbé pé kò sínú ìsìláàmù. Ṣé àdìgbọ́ tó ń ṣẹlẹ̀ báyìí? Wọ́n láwọn ọmọ táwọn jí gbé ń Kwara àwọn ti ṣe wàlímọ̀ kúbà fún wọn. Ẹ wò ẹ mọ́ ti jẹ lọ́bẹ̀ wọ́n ní wàlímọ̀ tùlù kìrìyàn kíjọba mówó rẹ̀ wá wọ́n sì mówó rásọ́ọ̀mù tí wọ́n fi bẹ́lẹ̀ àwọn ọmọ náà wá. Gbogbo ayé mùsùlùmí tẹ́ wá ń sẹnu farafara tẹ́ ń jánu tá a bá ti sọ pé Islamic agenda ni mùsùlùmí ló ń jiyàn gbé tẹ́ ẹ̀ ń sọ fún wa pé ṣé wọn ò jẹ́ ọmọ Christian náà wípé ṣé wọn ò jẹ́ ọmọ Muslim náà. Ẹni wọ́n jẹ́ ọmọ Muslim wọ́n jẹ́ ọmọ Christian ẹ jọ̀ọ́ sọmọ Christian ni wọ́n jí ni wọ́n lọ ń kọ́ ń kéwú. Ṣé Christian ló lọ ń kọ́ yàn kéwú? àbí Christian ló jíyàn gbé tó wá ń kọ́ yàn kéwú bí wípé wọ́n á sọ fún ìjọba pé ẹ̀yin ìjọba ẹ wá gba àwọn ọmọ yìí ká ẹ sì sanwó wàlímọ́tùlù kìrìyàn táwọn káwọn ọmọ yìí torí wípé àwọn ọmọ yìí ti mọ Kùránì wọ́n ti kéwú wọ́n ti mọ̀ túmọ̀ tipẹ́tipẹ́ la ti ń sọ màá pílẹ̀ fọ́nà àfa ara wọn tó lé kẹsàn àwọn mùsùlùmí àwọn jíyàn gbé o tipẹ́tipẹ́ la ti ń sọ fáwọn èèyàn wípé ká jíyàn gbé banditry Islamic agenda ni agenda kan kọ́ fẹ́ ni pé Boko Haram látàyè Shekau àwọn ò fẹ́ káwọn ọmọ àwọn ọmọ kàwé káwọn ọmọ àwọn kan mọ̀ pé ìwé tí wọ́n táwọn ọmọ ń kà ó ń jẹ́ kó wá expose wọ́n á ń já àwọn ọmọ gbé wọ́n ń kọ́ wọn kéwú wọ́n ń já àwọn ọmọ gbé wọ́n ní tí wọ́n bá ti expose wípé wọ́n ó gbọ́n tá a expose ìwé sí western education wọ́n á gbọ́n àwọn ọmọ tọ́kọ́ síbọ̀k wọ́n ti fọgbọ́ ọmọ ẹ lóyún wọ́n ti kọ́ wọn kéwú wọ́n tún wá invite ẹ̀yìn ìjọba náà wà pé iṣẹ́ táwọn ṣe lára àwọn ọmọ táwọn jí kó ní Kwara o ní agbègbè baba ńlá táwọn jí kó ní gbogbo Ìgbàjà gbogbo agbègbè Kwara pátá wọ́n dáwọn fẹ́ ṣe graduation fún wọn tí a fẹ́ rí ìròyìn ká lọ Sahara Reporters. mo mú fọ́nrán àwọn àfáà wa nílẹ̀ Yorùbá àwọn lórí búkọ ọmọ Fúlàní mo mú fọ́nrán wọn wá níbi táwọn ti ń yarí pé àwọn mùsùlùmí kọ́ làwọn jíyàn gbé ẹjọ́ ṣèjọ rìdíìmù ìjọ Deeper Life ìjọ Sẹ̀lẹ̀ ní kọ́yàn kéwú ní ṣe wàlímọ́ tùrù kiri àfáwọn ọmọ ẹjá ìgbọ́n tàfẹ́ léwu. Àwọn ní àgbà nínú àwọn terrorist tó wà nílé ayé wọ́n wá ń lẹ terrorism wọ́n ń lẹ Islam wọ́n mọ̀ wá sọ pé ẹ̀sìn Islam ẹ̀sìn terrorism ni àwọn terrorist pátá they are Muslims mùsùlùmí ni wọ́n àwọn jihadist bí ó ṣe máa sọ nìyẹn. ṣe ń gbọ́ ó lé à ń parí wọn pé àwọn terrorist pátá they are Muslim pé mùsùlùmí ni wọ́n pé jihadist pé à ń parọ́ máa wọn. sẹ́ni pé àwọn ilé ò lọ́pọlọ lórí ṣé bó làwọn terrorist fúnra wọn jáde síta báyìí pé mùsùlùmí làwọn o àwọn kọ́ àwọn ọmọ yìí torí káwọn lè bá gbowó lọ́wọ́ yín káwọn sì lè bá wọn kọ́ wọn ní kéwú àwọn fẹ́ kọ́ wọn bó ṣe ń sin Allah gbogbo Islam tẹ́yìn mùsùlùmí ilẹ̀ Yorùbá tẹ́ ń ṣe gbogbo Islam tẹ́ ń ṣe gbogbo Islam tẹ́yìn mùsùlùmí ilẹ̀ Yorùbá ń ṣe kò kì í ṣe Islam gidi Islam tó ìfàyè gba western education kì í ṣe Islam gidi Islam tó ìfàyè gba kọ́ mọ́ lọ school kì í ṣe Islam gidi Islam tó ìfàyè gba kọ́ mọ́ kírun kó tún lọ kọ́ mọ́ lọ lé ké kó tún mọ́ lọ léwé kì í ṣe Islam gidi Islam táwọn fẹ́ introduce ni pé ilé kéwú lásán ní táwọn bá ti sọ ní final ní tí Quran bá ti sọ ní final ní tádìs bá ti sọ ní final àwọn ìlú tó sì gbèsè ayé wọn lórí Quran ẹ lọ bí wọ́n ṣe ń jagun bẹ́ẹ̀ òun làáfà ìwá sọ̀rọ̀ òun lẹ́nu ní ìsìn wípé wọ́n parọ́ máa wọn wípé àwọn tó ń jiyàn gbé Muslim ni wọ́n ṣé mo ìwá ṣe Muslim ní ìsìn àwọn fúnra wọn ti fẹ́ẹ́ ara wọn sọ̀rọ̀ wípé àwọn ọmọ táwọn jí gbé ní ìpínlẹ̀ Kwara gbogbo àwọn ọmọ táwọn jí gbé àwọn fẹ́ẹ́ sí wòlímọ̀ fún wọn ìjọba ẹgbẹ́ ransom wá kẹ́rẹ̀ fowó graduation ọmọ kọ̀ọ̀kan sí 50 million lówó graduation ọmọ kọ̀ọ̀kan ìpèsè bí àwọn sájíyà káwọn tó kọ́ wọn Quran ní ẹ̀yìn àwọn wèrè tá fọmọ ilé kéwú yín ẹ fi pa mọ́ ọmọ wọlé kéwú ẹ fi pa sí graduation fún
àwọn ìtẹ́fù lóyún inú wọn ẹ fún wọn lóyún, ẹ kidnap àwọn ọmọ ẹ tó kó bọ̀ wọ́n dì ẹ tó yún bọ̀ wọ́n dì ẹ tó yún bọ̀ wọ́n kùn àwọn ọkùnrin inú wọn ẹ kó àwọn kéwú ẹ wá ní wọ́n mú owó wá dìgbòlùgbò lè sọ pé àwọn ọmọ táwọn ipa muslim kọ́ ló ń jiyàn gbé ṣé àbá Adébóyè ni wọ́n ṣe wòlímọ̀ fáwọn ọmọ òun ló jiyàn gbé àbá Àbóyè Dépò ló jiyàn gbé ló ṣe wòlímọ̀ fáwọn ọmọ àbáràbà Ifáyẹmí Ẹlẹ́bùbọn ló sọ pé káwọn wá sí gbáríṣẹ́ wòlímọ̀ Fásọyà Àlàbí olójú àwọn ọmọ gbé tó ní wá sí wòlímọ̀ àbí àbáràbà Ìbàdàn òbúkọ yín ò mọ̀ pé òun rùn òun ló mọ kámílà àti wàrà orí yọmí tán pé ẹ̀sìn mi kò disturb ẹ̀sìn tí mo ṣe I'm a good Muslim ẹ̀sìn wẹrẹwọ ẹ̀sìn tó ní ẹ̀sìn tí ò rí gbogbo belief àwọn yòókù bíi belief gidi ẹ̀sìn tó wípé belief Islam nìkan ló mọ rí ẹ̀sìn tó wípé ẹ̀yin nìkan lẹ mọ́ gbọ́n jù lẹ́yìn yín ẹnìyẹn kò gbọ́n tó yín òfin yín nìkan lẹ mọ́ fẹ́ kí gbogbo ayé ó ṣe ẹni tán pariwo sẹ̀ríà tán polongo sẹ̀ríà tán lọ́gun sẹ̀ríà àwọn Oríyọmí ó ń sẹ̀ríà àwọn èèyàn Gúnmi tẹ́jọ́ ṣe mítìn ó ń sẹ̀ríà a sì ní ẹ̀bẹ̀rẹ̀ nù sẹ̀ríà nú léyìn ẹ̀bẹ̀rẹ̀ sẹ̀ríà ètò ìbẹ̀rẹ̀ sẹ̀ríà nú léyìn tọmọ yín bá jalè kẹ́gẹ́ lápá ẹ̀ka ọmọ yín lọ lú ègbẹ̀ níwò lọ́mọ kàwé mò ń gbọ́ tó Oríyọmí sọ tó ní ọmọ òun kankan ẹ̀ tí ẹ̀ lè mọ ibi tán wà débi pé ọmọ òun yẹ nígbà tó wà òun ti sọ pé kò gbọdọ̀ sọ pé Oríyọmí bàbá òun òde dẹ̀rẹ̀ támọ́kò ló ti ẹ̀gàn lọ́yọ̀ ṣé ọmọ forúkọ jí orúkọ Gúnmi ṣé ọmọ fi yan gan ni ṣe bí ìwọ lọ̀rẹ́ Gúnmi ṣé ọmọ forúkọ àwọn ọ̀daràn yan gan láwùjọ àwọn òpònú ẹyẹ ń gbọ́ dìgbòlugi eléyìí tán. àwọn pásítọ̀ ń sọ lórílẹ̀‐èdè wa àwọn kírísítẹ́nì sọ àwọn mùsùlùmí míì tí wọn mọ kí ló ṣẹlẹ̀ kí ló bí Boko Haram àwọn onígbè Boko Haram àwọn oní Boko Haram pilẹ̀ àwọn oní Boko Haram tí wọ́n hun. ṣé ẹgbẹ́ tá a fara rí ó láwọ̀ mọ àwọn ipa àwọn èso Boko Haram ipa àwọn oní Boko Haram pinlẹ̀ àwọn oní Boko Haram tí wọ́n hun. so lẹ́gbẹ̀ẹ́ kan àfáà náà support pé Boko Haram ó sọ ó náà support Boko Haram ṣé ẹni pé ìyára kan náà gbogbo wọn ó láwọn Boko Haram kan wà ìpìlẹ̀ làwọn kan ó láwọn kan wà táyé pé Boko Haram yẹn mọ́ ń ní ìpínlẹ̀ military táyé pé Boko Haram ti pìlẹ̀ ni ó wà acceptable àbí ìyá tó sọ Boko Haram tí wọ́n ń ní kò wà acceptable àbí níwà gbẹ̀yìn débẹ̀ àwọn ọmọ Lárúbáwá gangan àwọn ọmọ Lárúbáwá gangan wọ́n describe Islam wọn ṣe rí Lárúbáwá fún ẹ̀ describe Islam wọn ṣe rí ẹ̀yin lẹ́yìn fẹ́ mọ́ defend díẹ̀ gbọ́dọ̀ látẹnu ọmọ Lárúbáwá gangan ní ìsìn tó jẹ́ àmọ́ pé ibi Islam ó ní ṣe pẹ̀lú ogun ìjà jàgídíjàgan ìjíyàngbé ẹja gbọmọ Lárúbáwá wọn. Terrorism is part and parcel of Islam. Terrorism is part of the deen of Islam. Yes. Allah said in the ayah, وَعَدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ. To terrify the enemies of Allah, we should prepare ourselves. Al-i'dad al-jihad, prepare to go to jihad is part of the Muslims, on the males like us here. That's why you should teach your son how to ride, how to shoot, because it's the sunnah. Ṣẹ́gbọ́n tó sọ, ó ní terrorism is a part of Islam. Ó ní wọ́n tí ó bọ̀ wáyé, ó ní kó lọ sínú Quran chapter 8 verse 60, ó ní kó lọ kà á. Ọmọlẹ́bàá ilé yìí, ó ní terrorism, ó ní ara Islam ló wà, káwọn terrorize ibì kan, káwọn kó lé, káwọn kó ọ̀nà, káwọn kó ọmọ, káwọn kó gbogbo àwọn aráàlú. Irú ẹ̀ làwọn tí wọ́n kó yẹn yìí náà, tí wọ́n lọ ń kọ́ wọn kéwú. Láwọn ọmọ táànìkẹ́ bá kọ́ ń kéwú ó ní ká lọ sínú suratu An-Nisa suratu Al-Anfal suratu chapter 8 verse 60 ó lẹ́rìí ń bẹ̀bẹ̀ tó gbẹ̀yìn mùsùlùmí tẹ́ mọ́ jiyàn ó tún fún yín ní evidence ibi tẹ́ ti rí reference ó fún yín reference ibi tẹ́ ti rí so àwọn ò nílò káyọ̀ tí wọ́n bá yín jiyàn mọ́ wípé mùsùlùmí kọ́ ló ń terrorize wa ó ti yàn gbáyàn rẹ̀ pé mùsùlùmí ẹ̀yin lẹ́ ń terrorize wa ẹ̀yin lẹ fẹ́ balẹ̀ jẹ́ ẹ̀yin lẹ fẹ́ dalẹ̀ irú tẹ́ ẹ bá ti rí mùsùlùmí ẹ wò dáadáa kẹ́ ẹ tó bá ṣe kọ́mọ̀ jẹ́ pé àwọn ọmọ yín wọ́n padà rán wọn lóko Boko Haram ní pàápàá jùlọ tí ọmọ yín bá bá mùsùlùmí rìn ẹ̀kọ́ líle ẹ̀kọ́ òdì táwọn mùsùlùmí kọ́ ọmọ tiwọn náà ni wọ́n mọ̀ kọ́ ọmọ yín ṣé àwọn mùsùlùmí tilẹ̀ Yorùbá nígbà kan àwọn gbádùn olófìfà táwọn mùsùlùmí àtàwọn àbá wa náà fi bára wọn ṣe ìgbà yẹn àwọn ìgbà kan àwọn gbádùn
ṣùgbọ́n gbà tó ní pé àwọn ti òkè ọya tí wọ́n darapọ̀ ibi tí wàhálà ti dé nìyẹn. àwọn tí ilẹ̀ haúsá yẹn ló mọ́ sọ fáwọn tí wọ́n bí pé ìtẹ́ẹ̀sẹ̀ yóò kìí ṣe real Islam tààrà ṣe real Islam ẹ gbọ́dọ̀ jíyàn gbé ọmọ yóò gbúdọ̀ kàwé bẹ́ẹ̀ ṣe ń kírun kọ́ lọ ṣe ń kírun bẹ́ẹ̀ ṣe real Islam ẹ gbọ́dọ̀ mọ́ pààyàn tààrà ṣe real Islam bẹ́ẹ̀ ni nǹkan bá bú Muhammad pípa ni tààrà ṣe real Islam bọ́ọ̀mọ́ kan bá sun Kùránì àbó ya Kùránì àbó ṣe nǹkan tí á pa ni. mo tún rí àáfà tó wá sọ̀rọ̀ láyìn tó ń sọ lára àwọn mùsùlùmí yẹn ó dùn mí pé mi save fídíò yẹn ó ń jẹ́ káwọn mọ̀ pé àwọn Malik Musa tó wà TikTok wọ́n lọ sí inú ọjà wọ́n wá ń polongo wípé Islam ò da ẹ̀sìn tí ò da ni àáfà yẹn wá jáde fún Malik Musa àáfà yẹn wá sọ wípé ó ní táwọn sọ nìyẹn o ó nígbà tí Islam sọ wípé ẹni tó bá ti fi Islam lẹ̀ torí Malik Musa yẹn ó ti fi Islam rí ó wá fi Islam lẹ̀ ó ti wá dó ń ṣẹ̀ṣẹ̀ ó ní tí Islam sọ nìyẹn o ó ní advertising tí Islam sọ nìyẹn pé ẹni tó bá ti fi Islam rí tí ò bá ti ṣe mọ́ káwọn ó pa ó ní táyé pé bí Malik Musa bóyá ṣe Islam rí tí ò ṣe mọ́ yẹn táyé pé àwọn ti pa ni kò ní mọ́ padà tako Islam wọ́n ní báwa ṣe Islam rí báwa ṣe Islam rí tí ì ṣe mọ́ ìsìn táyé pé ó ti gbé ìdájọ́ pé kí wọ́n pa mí fún mi ni wípé Islam ò ní bàjẹ́ pé Malik Musa ń sìn ó ti ń ba Islam jẹ́ táyé pé àwọn ti pa ni kò ní rí Islam bàjẹ́ ẹ jọ̀ọ́ ṣé ẹ̀sìn tó wá tọwọ́ ẹlẹ́dàá tó dáyàn wá ni ẹ̀sìn tó sọ wípé tó o bá ti kó òun ẹ̀ dandan ni kí wọ́n pọ̀. Sharia Islam nìyẹn. Sharia Islam wọ́n ní so Sharia Islam ni pé tó a ti kó òun bẹ́ẹ̀ dandan ni kí wọ́n pọ̀ ẹ̀sìn tẹ́lifí káwọn ọmọ sínú. Sharia Islam ni pé tó a ti kó òun bẹ́ẹ̀ dandan ni kí wọ́n pọ̀ ẹ̀sìn tẹ́lifí káwọn ọmọ sínú. tí n bá rí fídíò Sàló máa mú wọlé nígbà tí wọ́n sọ fún Sàló pé Muhammad Islam ní kí wọ́n pẹ́ tó fẹ́ sílẹ̀ Muhammad bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn ó bá ọmọ ọdún mẹ́fà sùn ó bá ọmọ ó jí pátá lójú ogun ó bòkú sùn ó bẹ́sìn sùn nígbà tí Sàló gbọ́ Sàló gbé ogun Muslim ṣépè ni. ẹni tó ń dún ọmọ ọdún mẹ́sàn-án tó ń dún ọmọ ọdún mẹ́fà tó ń kú ọmọ bẹ́ẹ̀ lọ́jọ́ tí ló ń jí pátá tó já sí o tó já pọ́ísìn làwọn tẹ̀lé láti yọdún yìí ọmọ Odùduwà tó bá tún sẹ́sì Islam tí ẹ máa bàjẹ́ ni kò sẹ́sì Islam mọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀sìn ifá ló wà yìí fà láàmú bọ́ báyìí wọ́n ló lè bá ń sẹ́fà ẹ̀jọ̀ ẹ̀ bá ń sẹ́fà. ẹ tó wá rí fídíò yẹn Sàló ń gbégbó Muslim ṣépè ni ìpè ó lọ́mọ Yorùbá tó àyìn sí Islam olólórí burúkú ni ṣé gbogbo ẹ̀ náà là ń kà yìí kò kí n ṣe pé bóyá àwa la lọ fọ́ọ̀mù ìta ti ń kà mo dẹ̀ ti ń sọ tipẹ́ ìsìn báyìí la ṣe ń ké ni tipẹ́ láti 90s tẹ́ bá dúró express ẹ̀ tó abọ́dún express dáadáa ọ̀run tó wẹ́ láti ilẹ̀ Haúsá àwọn Haúsá mo dì màálù sí abẹ́ mo wá di èèyàn tó lé bí 1000 mo dì sórí màálù mo kó wọn wọlé àwọn Haúsá Fúlàní wọ́n kó wọn wọlé di bí mo ń sọ̀rọ̀ yìí tẹ́ bá lọ sí express ẹ rí tán wọ́n dí àwọn èèyàn bí iṣu tí wọ́n kó wọn wọlé láti north wọ́n kó wọn wọlé ìjọba ìlú yóò dẹ̀ béèrè pé at least ó yẹ ká níjọba southern táyà pé yẹn bá fi wọlé Yorùbá yìí kó lè mọ̀ béèrè pé ìbọn tó ń lọ sí Lagos state láti north tó ń lọ sí Ọ̀yọ́ state láti north iṣẹ́ kí ló fẹ́ lọ ṣe ta ló mọ̀ ń bẹ̀ kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀ wọ́n àwọn fi bọ́ Nàìjíríà tàn wá èèyàn tó ń wọlé láti north sílẹ̀ Yorùbá lójúmọ́ kan ó lé ní 5000 tán fi ọkọ̀ mọ̀lú kó wọlé ẹ̀ẹ́dẹ̀ béèrè pé iṣẹ́ kí náà ń bọ̀ wá sí ilẹ̀ Yorùbá wọ́n tún bí mo ṣe jókòó yìí wọ́n ti sọ̀rọ̀ àǹdí wa Ọlọ́run wọ́n tún fi mọ́tò kún wọlé wọ́n ti wá wọ́n wọlé wípé Yorùbá gan kò rẹ̀ dí àti gọ̀kadà ọmọ Yorùbá ẹgbẹ́ rẹ̀ mọ́ ẹ mọ́ wọ̀rí àwọn àbòkí wà gbé mi wọ́n ti wọnú wa gan dòńlá kéèyàn kò láti north kó mọ̀ bọ̀m̀bì láì níbi kankan tó ń lọ ṣebí tí àwọn èèyàn wá bí tí wọ́n fẹ́ lọ sílùú òyìnbó àbí wọ́n fẹ́ lọ travel out wọ́n bèèrè lọ́wọ́ pé ibo ló ń lọ ń bẹ̀ ta ló fẹ́ lọ bá iṣẹ́ kí n ta lẹ́ni yẹn ń ṣe kó o tó lè lọ ọmọ àbòkí tí ò nílé tí ò lẹ́ni bọ́dì bíi wọ́n kò dìbò mọ́ ọkọ̀ màálù wọ́n já wọn kan Ìbàdàn wọ́n já wọn kan l'Óṣogbo wọ́n já wọn kan l'Ékòó ẹ wà dípa ẹ wà bọ́ sí wọnúwa dìsìn mo wá ní fídíò kan bí
àwọn Yorùbá kan tọ́jọ́ máa lè wọ́n wá lọ interview Fúlàní kan ìgbà tó wá interview ẹ̀ wọ́n á bèèrè lọ Fúlàní yẹn pé kí ló dé tí tẹ́yìn ṣe fi jíyàn gbé Fúlàní wá dá wọn lóhùn pé kìí ṣe gbogbo àwọn Fúlàní láwọn mọ́ jíyàn gbé ẹjẹ́ ń play video yẹn kẹ́kẹ́ jọ wò ẹ̀ẹ́dìbí tí àbòsí ti bẹ̀rẹ̀ o torí ìtàwọn ìfẹ́ máa claim fún wa ni pé àwọn Fúlàní kan wà peaceful àwọn kò wà peaceful ẹlẹ́wà peaceful ẹ̀yẹ kó lu yín yẹn wọ́n náà fi tọ́ọ̀kì ọkọ̀ ọmọ ló sì fi rú ìwá bí láì ní mission kankan ẹjọ́ ṣé ẹni tí ojoojúmọ́ èyàn thousands of people tó wọlé tẹ́ bá débi tí wò ríṣẹ́ nǹkan ṣe wọ́n mọ̀ jalè wọ́n mọ̀ jíyàn gbé náà kọ́ ni ẹ tó mọ̀ olùkọ́ tí ò ní ṣe tó fẹ́ lọ ṣe tí wọ́n débẹ̀ kílẹ̀ kó mọ̀ ṣe kọ́ mọ̀ jalè kó mọ̀ jíyàn gbé. wọ́n sì ń gbé Yorùbá wọn gbé Fúlàní. wọ́n sì ń gbé Yorùbá wọn gbé Fúlàní ó wá tẹ̀wé ìròyìn tẹ́wá ní Yorùbá tó fi tọ́ọ̀kì kúrú ra wọn tán pé káló làwọn lọ ó dẹ̀ bẹ̀rẹ̀ tẹ́wé ní Yorùbá tẹ́ máa lódùbọ̀ mọ́ lu àbẹ́ tọ́ọ̀kì kúrú ra wọn tẹ́wá ní káló làwọn lọ àbí wọ́n ní Sókótó làwọn fẹ́ lọ́mọ gbé wọ́n kàn bí ọmọ ilẹ̀ bẹ́ẹ̀ yẹn mo ò lè tó fún wọn wọ́n sì rú wọn wọlé lójoojúmọ́ àbòkí tí ń wọnú ìlú ìwá lójoojúmọ́ wọ́n ní 5,000 tán fi ọkọ̀ mọ̀lú kó wá ìjọba wò sí rí ìyànkan yé sí àwọn gómìnà wa ẹ jẹ́ ìjọba fídíò yìí ẹ rí díẹ̀ mo fẹ́ gbọ́ ń bẹ̀ nínú fídíò yẹn. ṣé bí Fúlàní nìwọ àbí. Fúlàní ni mí dáàdi. kí ló dé tẹ̀yìn ọmọ gbéyàn. àwọn ò lè gbéyàn bàbá torí pé a ní bísínẹ́sì tá a fi ń jẹun kò ẹ́ dẹ̀ tún ṣe ojú ọ̀nà wa àwa gan ọ̀bẹ náà ká lè gbéyàn torí bísínẹ́sì wa. o láwọn Fúlàní yẹn ti gbé ẹ rí ṣé àwọn Fúlàní ara yín náà ni. àwọn Fúlàní ni bọ́n wa kì í ṣe Fúlàní ti Nàìjíríà Fúlàní Chad ni gbogbo àwọn tó wá àwọn mẹ́fà ni ìjà wa mú wa. ṣẹ́gbọ́n tó sọ inú fẹ́ lómi pọ̀ ó ní Fúlàní láwọn oníṣùgbọ́n àwọn ní bísínẹ́sì táwọn ṣe wọ́n wá ní Fúlàní ti gbé òun rí irọ́ ló ń pa Fúlàní ló gbé Fúlàní rí o ìdúró ní ìdìbò ẹnìyẹn Fúlàní ìkan náà ni gbogbo wọn ọ̀kan péré ìdúró nìyẹn ọ̀kan péré ni gbogbo wọn ọ̀kan péré tí Fúlàní kan bá ti ẹ lọ ṣàkíyèsí wọn tó bá ti wà ní àdúgbò kan tẹsẹ̀ bá àdúgbò kan tí Fúlàní mi tó bá ti bọ́kọ̀ ọmọlúde mo wà wá àdúgbò yẹn mo wà wá Fúlàní ẹgbẹ́ wọn tó wà ń bẹ̀ wọ́n lọ bá wọn ṣe mítìn wọ́n mọra wọn mo ìjí Fúlàní ẹgbẹ́ wọn gbé wọ́n mọra wọn ó ní Fúlàní kan Fúlàní chájì Fúlàní kan Fúlàní Nàìjíríà ẹ mọ gbọ́rọ̀ Fúlàní ẹgbẹ́ di ara yín ẹ mọra yín ẹ̀jíra yín gbé wọ́n á ní àwọn kan so Fúlàní náà àwọn náà fẹ́ mọ dìfẹ́ǹdì ara wọn àwọn náà fẹ́ mọ dìfẹ́ǹdì ara wọn ipe Fúlàní kan ti chájì ìkan ti Nàìjíríà sí Nàìjíríà gẹ́gẹ́ Fúlàní ṣebí chájì gbogbo yín náà ti wá so tí wọ́n ti wá dádùgbò yín wọ́n wá Fúlàní kan tó wà ládùgbò yín ọ̀dọ̀ ewu ó dé sí nígbà tójú tí wọn náà bá ti rànlẹ̀ àwọn náà mọ spread kiri ok ìkan wà tí Sunday Igboho sọ ní gangan wọ́n jí àwọn ọmọ gbé nígbà tó Fúlàní same tí gbogbo wọn ni o wọ́n jí àwọn ọmọ gbé wọ́n wá ní gangan yẹn wọ́n wá ní Sẹ́ríkì Fúlàní tó jó lórí wọn. Dr. Aborode. nígbà tán jí Dr. Aborode náà jí gbé nígbà tán jí dókítà yẹn gbé wọ́n wá fẹ́ gba ransom Fúlàní ẹ̀ tó ń gbé nùlú yẹn tó ń sin màálù tó jẹ́ Sẹ́ríkì wọn òun ní àbá wọn gba ransom òun ní gba ransom ní àbá wọn tí ń jíyàn gbé sọ̀rọ̀ ṣé tí mo sọ yé yín òun ní gba ransom yóò àbá wọn tí ń jíyàn gbé sọ̀rọ̀ yóò àti pé yẹ túlẹ̀ wọn àti ẹ̀ túlẹ̀ so àwa Yorùbá táwa dìde rìn táwa mú mi táwa dìde rìn tẹ́ pé à ń datọ́ àwọn àṣọ pé Fúlàní tí ó ń gba owó lọ́wọ́ wa ipe ìyẹn wà pìṣù èyí tó ń jíyàn gbé ní wà pìṣù kí ìyàtọ̀ àwọn méjèèjì. The same thing náà Gumi ṣe. ẹni tí Gumi ṣe táwọn oríyẹmí ṣe bá ṣe mí tìǹù. so tí àìpé orí Yorùbá mi ti dàrú ọmọ àlè olórí ibú ni Yorùbá mi orí ẹlòmíì ti dàrú ẹnìkan gbowó lọ́wọ́ yín ìwà ń gbé fáwọn ọmọ ìyá rẹ̀ Gumi ń gbowó lọ́wọ́ yín ń gbé fáwọn bandits tó jíyàn gbé wọ́n máa tó àwọn èèyàn yín tán jí gbélẹ̀ bàbá sọ fún mi pé Gumi nìsín Fúlàní gidi lòun òun ìsagbésùnmọ̀ mi ìtẹ́ ìlẹ́sẹ̀ fún Yorùbá kọ́ pé Yorùbá kárí Yorùbá ló jíyàn gbé kí a lọ bá Yorùbá kan pé ya kó gbowó wọ́n bá yín túlẹ̀ Yorùbá ń gẹ́gẹ́ lẹ́yọ̀kọ́ lọ àrẹ́sì lẹ́yọ̀kọ́ lọ mú wípé wọ́n lágbé agbépo lọ́jà kò jalè bí ẹni ó gbálẹ̀ àwọn Fúlàní tó súnmọ́
so wọ́n fẹ́ ń ta wa wọ́n á di àwọn kan sí wa bíi intermediary àwọn kan wá wà nugbó àwọn yẹn bá ti wá jiyàn àwọn èèyàn tó súnmọ́ wa yẹn káyọ̀ pé àyè dáadáa ní ajẹ́gbẹ́nìlú ni ìyẹn lábàá negotiate lágbòó fún àwọn yóò wá sí ẹ̀tọ́ ẹ̀tọ́ ń gbélẹ̀ ẹ̀jọ̀ sórí àwa Yorùbá gan pé báyìí sórí wa pé ṣá mo sì mọ̀ pé ó rìn wá ni kò tí ì já wa jẹ àsìkò ń bọ̀ tẹ́pẹ́ àti Fúlàní tẹ̀ ló dá o àti tí ò dá o nígbà wọn bá fẹ́ pa wá tán gbogbo wọn lálẹ́ kó lórí ilẹ̀ wa nígbà wọn bá fẹ́ pa wá tán gbogbo wọn lálẹ́ kó lórí ilẹ̀ wa àti tó dá o àti tí ò dá o èyí tẹ́ ló dá ìgbowó ológba 50 million lọ́wọ́ yín tó lọ gbé fáwọn ọmọ ìyá rẹ̀ tí ò dá mo dẹ̀ sọ fún yín pé nígbà tí èèyàn bọ́ látòdì nọ́ọ̀tì tó ń bọ̀ wá bí tí ìbáyé pọ́ bá léèyàn bí ni tí ìbáyé pọ́ bá léèyàn bí tó ní àwọn tẹ́ ló dá wọn àdé sọ́dọ̀ wọn àwọn yóò àbọ̀ wọn àwọn ẹni ò fojú wọn mọ́lẹ̀ tí wọ́n ti mọ́lẹ̀ wọ́n ṣe fídọ́ọ̀mù fún wọn nu àwọn yòókù àwọn yóò lọ́mọ jíyàn gbé wọ́n mọ̀ gbé lọ nugbó tẹ́ bá ti fẹ́ negotiate àwọn tẹ́ ló dáhùn tó jíyàn gidi hun àwọn lẹ́lọ gbówó fún àwọn èèyàn lè pọ̀ mọ́ ìyá wọn kó bá ìyá wọn sọ̀rọ̀ yí pé bọ́bọ̀ ìyá wọn ṣe ń jíyàn gbé ò dá Yorùbá dẹ̀ lẹ́la wọn kí àwọn èèyàn wà peaceful tí wọn àwọn èèyàn ò jíyàn gbé o ṣé báwọn ọmọ tó tẹ̀ ló jíyàn gbé mo mọ̀ pé àtẹ̀tẹ̀ ló dá o àtẹ̀tẹ̀ ní ò dá o nígbà wọn bá pa á débì kan ó ń kálukú lọ àbẹ̀yọ́ ọmọ gbébọn ni ojú ọmọ lè kókó ni àtẹ̀tẹ̀ ó dá àtẹ̀tẹ̀ ò dá mo ò ní kọ́ ntí mọ́ kọ́ ọmọ tí ò gbọ́n ó kọ wà àwọn tí bá gọ ní afẹnuwọra ẹ mọ̀ ò wá ó gbà yóò lè fẹ́ oúnjẹ fi wò ní fọ́ iléeṣẹ́ Renix oògùn wọn sì ń tà wàràwàràwàrà ní gbogbo àwọn tó ń lo oògùn tí a fi wé àtẹgbòsí láti Renix náà kan sára sí oògùn tí wọ́n gbé kalẹ̀ ní ọ̀nà tìbílẹ̀ táwọn bàbá wa fún wọn tó wá ní ìdojúkọ kan àìlera kan ní bóyá nípa ara ni àbí nípa tó yẹ wá spiritual gan náà máa tẹ́ pèlè iṣẹ́ Renix sí ló wà lójú fọ́nrán yìí òun lẹ̀ ń wòye ojú tẹ́ fi wò ní fọ́ ojú tẹ́ ń gbò nídìí mo kí ẹ làbọ̀rú ẹ làbọ̀yè bọ́ ṣiṣẹ́.